wa makaru wa makara Allah wallahu khairul makirin la yahiqu limakru sayyi'u illa bi ali. Yinka TNT àbí kí náà ń pè é Yinka TNT àwọn èèyàn send fídíò tó ṣe wọ́n send ẹ̀ sí mi. Mo rí fídíò tó ṣe àkọ́kọ́ náà alijasahu min jinsil amal. Àníyàn rẹ tó fi ṣe fídíò yẹn Ọlọ́run máa fi san ẹ́ lẹ́san. Àníyàn tí mo fi ń ṣe tí mo ń ṣe k'Ọlọ́run fi san mí lẹ́san. Yinka TNT ẹ̀mẹ́ta ni màá wí ni màá sọ. Ẹ bá ń ṣe fídíò yìí kọ́dọ̀dọ̀ Yinka TNT. Àníyàn tí Yinka TNT tó fi ṣe fídíò tó ṣe yẹn Ọlọ́run máa san ẹ́ lẹ́san pẹ̀lú àníyàn tó fi ṣe fídíò yẹn. Àwọn sẹ́tìmí náà dẹ̀ ń ṣe lórí page mi because I don't know you nǹkan kan ọjọ́ pàwápapọ̀ kò sí so tó bá jẹ́ pé ṣé tó jẹ́ yẹn o àwọn fámìlì Alhaji wa Hassan Ogogo ni wọ́n rán ẹ ni wọ́n bẹ̀ níṣẹ́ tó jẹ́ yẹn bọ́ síta kò ṣe fídíò kó sọ pé àwọn fámìlì Alhaji wa Hassan Ogogo ni wọ́n rán ẹ níṣẹ́ tó jẹ́ yẹn wàá tún fídíò mi ṣe o fídíò mi tí wàá dẹ̀ tún ṣe iṣẹ́ tó jẹ́ yẹn mo fẹ́ mọ̀ bóyá àwọn fámìlì Alhaji wa Hassan Ogogo ni wọ́n rán ẹ bóyá fúnra rẹ lọ́dẹ̀ jẹ́ mo fẹ́ mọ̀ so because ọ̀rọ̀ ń bẹ nínú mi tí mo fẹ́ sọ but díẹ̀ ni màá sọ nǹkan dẹ̀ kàn ẹ́ ni màá sọ ó dìgbà tó bá tó sọ pé àwọn fámìlì àwọn Alhaji wa Hassan ni wọ́n rán ẹ kí n tó fi òkú kún torí pé mo mọ̀ pé àwọn kọ́nà rán ẹ wọ́n àṣìdẹ̀lẹ̀ rán ẹ Yinka TNT mo mọ̀ pé wọ́n à lè rán ẹ níṣẹ́ tó jẹ́ torí pé ọ̀rọ̀ lọ máa ń kó mo rò wá èmi ò kì ń báyàn ní class mi ò ń dẹ̀ ń báyàn bínú lórí social media yìí ó ní tó ń promote lórí page ẹ lórí page mi ó ní tí mo ń promote ọ̀dẹ̀lẹ̀ rí kódà àwọn tí mo ń promote lórí page mi tí n bá fi nǹkan sílẹ̀ lórí page mi pé nǹkan yìí o oògùn yìí o àìsàn báyìí ní ṣiṣẹ́ fún o ò lè rí mi kí n fi nọ́mbà mi sílẹ̀ because mo ti wà occupied already mo ti busy I must tell you the fact mi ń wá owó kiri mọ́ owó ní wá mi kiri fact tí mo fẹ́ sọ fún ẹ nìyẹn mi ń wá owó kiri mọ́ owó ní wá mi kiri ẹni tó sick gbogbo wa la lẹ́gbọ̀n a ní èèyàn bí Ògògó gbogbo wa la ní nínú family wa ọ̀sẹ́ni tó lè gbàdúrà kí ẹni tó ó nírú Ògògó yẹn nínú ẹbí ẹ̀ kó wá gbàdúrà ká burú ṣe ká tó ń burú sógògó lẹni àkọ́kọ́ tí máa kọ́kọ́ lọ bá gbò fún ni Ògògó ìṣẹ́ni àkọ́kọ́ náà tí mo fọ́ ara mi lọ sí àgbo fún tọ́lọ́ dẹ̀ ní kó oríwòsàn ask Don Richard now say stage play say stage play ní ti Don Richard ni àyèmáyé àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run lò wá ní sábàbí kí wọ́n rí wòsàn nínú ayé wọn téèyàn bá gbéra rẹ̀ wá bá wa publicly on social media àwa náà máa attend sí publicly on social media téèyàn bá pè wá lábẹ́ aṣọ èèyàn mélòó ló bá wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ tá a gbòòrò ẹ̀ wá sórí social media ọmọ iye patient mo ń deal pẹ̀lú ni most of my customers they are not in Nigeria they are in diaspora customer mélòó mo ní Nigeria àwọn tí mo ń deal pẹ̀lú jù àwọn tí wọ́n ra àti mi jù they are from diaspora and I don't publicize my number I don't call my number I don't publicize my number not until tí àwọn case tó bá critical tí mo dẹ̀ rí pé bóòlù ni wọ́n ṣe lè locate mi pẹ̀lú àwọn ẹni yìí I have to drop my number once in a while ni mo máa fi number mi sílẹ̀ ó rí ẹ̀kẹ́ tó lè lọ sórí page mi kí n tó lè sọ nǹkan kan bóyá mo fi nǹkan wòsàn lẹ́ni kí n tó lè sọ pé lẹ́yìn ẹ pè number mi sórí ẹ pè phone mi tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ yìí màá bá yín ṣe ọyẹ ẹ pè number mi kí wọ́n máa pè number mi I don't call my number unnecessarily because I know what I'm doing in tí mo gbé lọ́wọ́ jẹ̀ níhù bọ́dẹ̀ máa tí mo gbé lọ́wọ́ mẹ́rin dẹ̀ ti torí ẹnìkan ṣe. So kéèsì Alhaji wa Hassan Ogogo bí kéèsì wọn ṣe wá ló jẹ́ kí n address ẹ̀ publicly lọ́mọ wá sórí social media fúnra ọmọ ló wá sórí social media tó gbé ọ̀rọ̀ Alhaji wa Hassan Ogogo tó gbé wá fún gbogbo ọmọ Nàìjíríà tẹ́mẹ̀ dẹ̀ wà nínú ọmọ Nàìjíríà ó gbé wá fún gbogbo ọmọ Nàìjíríà fẹ́ gbà wá o kódà ó sọ boldly níbẹ̀ pé cancer ni o ó dẹ̀ ti wọ stage 4
Tani ọmọ pé stage 4 cancer is very very critical condition. Àfàlábòsí èèyàn, alábòsí ẹ̀dá ló máa sọ pé stage 4 cancer o kì í ṣe critical condition. What have I done wrong? Tí n bá tiẹ̀ tó bá jẹ́ pé bí mo ṣe sọ yẹn, àwọn family ọ̀fẹ́, I need to apologize to the family of Ogogo. Kí wọ́n má bínú. Kí wọ́n má bínú. Mo fi àsìkò yìí bẹ̀ wọ́n, mo dẹ̀ fi àsìkò yìí rọ̀ wọ́n. Kí wọ́n má bínú. Ṣùgbọ́n ìtọ́ bá ti dórí social media, ó ti kúrò ní táàkì ń gbọ́ mọ́. Mi ò ṣàdédé lọ síbẹ̀ náà. Ṣé mo kàn gbéra mo kàn ṣàdédé pé mo gbé amọ lọ síbẹ̀ ni? Mi ò ṣàdédé lọ síbẹ̀ náà. Igi súnmọ́gi lọ̀bọ̀ ń yọ. Igi súnmọ́gi lọ̀bọ̀ ń yọ. Ṣé màá kàn ṣàdédé kó àgọ́ ọmọ yẹn tí mo fi ṣe ni? Yinka TNT sọ́ra rẹ o, mi ò kí ń bínú o, mi ò kí ń bínú o, bí tiẹ̀ ṣe tiẹ̀, kí n fi tèmi ṣe tèmi o, sọ́ra rẹ o. Tó bá jẹ́ pé àwọn fámìlì náà wá rán wọn níṣẹ́ tó jẹ́ yẹn, jáde padà kọ́ wá jẹ́ kó yé mi pé àwọn fámìlì, so màá wá padà jáde, màá wá ṣe àwọn àlàyé kan. Ọmọ Alhaji wa Táíwò Ògògó ó wá sórí social media. Èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan báyẹn ṣẹlẹ̀, àwọn fans ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tag mi. Target ń bẹ lórí fóònù mi lé òru ọjọ́ yẹn, àárọ̀ ọjọ́ tí mo ṣe fídíò yẹn kí n tó jí bóyá òru ìjẹrin mọ́júmọ́ ìjẹta. Target ń bẹ ní orí fóònù mi ní òru ọjọ́ yẹn kílẹ̀ ò tó mọ́. Nígbà ò tó tẹ̀ nǹkan mo pa fóònù lóru pé àwọn wo ni wọ́n mẹ́sẹ̀jì mi lóru, àwọn nìkan wo ni wọ́n pè mí lóru. Ìgbà tí ilẹ̀ mọ́ tí máa tan fóònù mi, ìyá wa kan mi torí fáǹsì àwọn tí wọ́n máa ń pè mí pọ̀, and I don't save numbers. Mi ò kì í save number because ẹni omi tó bá mọ níwọ̀n lèyàn máa ń rẹ́ lásì. I have numerous customers in diasporas. Little customer ni mo ní ní Nàìjíríà. So mo bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi tagging. Ìgbà tí máa fi jí láàárọ̀ ọjọ́ yẹn, mo kàn rí pé orí fóònù mi kún, mẹ́sẹ̀jì ti pọ̀ rẹpẹtẹ. Tí n bá sí mẹ́sẹ̀jì eléyìí, please Alhaji Ogogo in need of you, please help Alhaji Ogogo, please oníkálukú kí ni mo fẹ́ ṣe. Nígbà ọ̀dẹ̀ jẹ́ pé humanity wọ́n dá máa wá ni. Bàbá tó bí mi ó sin ọmọnìyàn tó fi jáde láyé ni. Bàbá mi ò kí ń fi ọ̀rọ̀ ẹni tí nǹkan kan bá fẹ́ ṣe èèyàn, tí bàbá mi bá ní gbogbo agbára ní bàbá mi máa ń sà láti lè ràn yàn lọ́wọ́. Ọ̀nà alhamdulilayi mo jogún tó dá látara bàbá mi. Ti Don Richard nígbà tí ọ̀rọ̀ Don Richard ṣẹlẹ̀, so ṣe bí wọ́n gbé wọ́n sórí social media náà ni mo dẹ̀ pé wọn, èmi náà dẹ̀ ṣe fídíò pé mo ní ìdí Don Richard o mò ń wá o, mo fẹ́ ṣe yes comment. Mo dẹ̀ ṣe fídíò lórí ọ̀rọ̀ Don Richard, so àwọn èèyàn dẹ̀ tag mi, wọ́n dẹ̀ ṣe nọ́mbà, mo dẹ̀ ṣe heart, mo dẹ̀ gbé lọ bá Don Richard. Àwọn èèyàn òbí so kí ni I have never experienced negative comments. Mo dẹ̀ wá Don Richard lọ, mo dẹ̀ present heart fún, and alhamdulilayi ṣe state play nìyẹn. Ọfẹ́ tàgbó tí n bá fẹ́ tàgbó mo mọ iye àgbo tí mò ń tà, àgbo tí mo tà pẹ̀lú ìkọ́mọ́nkẹ́wù tọ́lọ́ fi ṣe ibi tí tó fi ṣe lé ńlá fún mi, tọ́lọ́ fi ṣe ogun tó ṣe fún mi kí ló tó kù. Ṣé ká jẹun, ká wọṣọ, ká travel káàkiri ibi tó bá wù wá, ká lọ múra nígbà tó bá wù wá, àti rìn yẹn lọ, kí ló tó kù. Omi tó bá mọ níwọ̀n lèèyàn máa ń rẹ́ lásì. Ìnífẹ̀ẹ́ ọmọnìyàn tí ń bẹ lára wa, ó ló jẹ́ ká ṣe ń tà ṣe. Ọmọ yẹn tí mo ti tó kọ́ọ̀sì mi àti lílo àti bíbọ̀ àti rẹ́sípì tí mo gbé lọ fún wọn ni. Tó wá bọ́ sórí social media tó ń sẹ́nu yánnayànna. Àwọn fi Alhaji Táíwò Àsàlásàn àwọn fi make market, àwọn fi máa ṣe dẹ̀dẹ̀rẹ̀ ní ẹni ta ló make market. Ayé ti màmí ọ̀rẹ́dì náà wọ́n tẹ̀ ti rìfọ́nà lèmi ń jẹ́ bí mi polówó ọjà àwọn tó ń lo àti mi wọ́n rìfọ́ mi rìfọ́nà ni mo ń jẹ́. If you don't know, but tó gun ẹni bá dání lójú èèyàn máa fi gbárí ni. Tó gun ẹni bá dání lójú èèyàn máa fi gbárí ni. Tí mo bá mọ nǹkan, tí mo dẹ̀ rí ẹni tí ó ń bẹlẹ́gbẹ́ mi tí nǹkan yẹn ń ṣe, èmi máa jáde kódà kò jẹ́ pé nǹkan yẹn ẹni yẹn nǹkan yẹn ti wà lójú kú. Nǹkan bá sì lè ṣe láti lè fi ran ẹni lọ́wọ́ á sì ṣe, á mọ̀ pé gbogbo ibi tó bá tiẹ̀ wá padà já sí tọ́lọ́run lọ padà ṣe. Kì í sáà Alhaji Táíwò Àsàlásàn Ògògó sáwọn ẹlẹ́ni àkọ́kọ́ ni àwọn kọ́ lẹ́ni àkọ́kọ́ náà ó sáwọn ẹlẹ́ni àkọ́kọ́ ni mo kọ́ gbé nǹkan fún ni àwọn kọ́ lẹ́ni àkọ́kọ́ lọ sí findings ẹ̀ dáadáa
àwọn tó lọ ń lò wà ní sábàbí fún wọ́n ti pọ̀ rẹpẹtẹ àwọn tó wà tó jẹ́ social media wọn lẹ́rí yẹn àwọn tí ì ṣe social media wọn pọ̀ rẹpẹtẹ àwọn testimonies ti ń bẹ lórí fóònù mi ò kì í ṣe kékeré because torí pé kì í sọ̀rọ̀ kì í ṣe social media ni wọ́n gbé wá secret làwọn nìyẹn nǹkan tó pamọ́ làwọn yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ kan ti gbé wá sórí social media táwọn followers tag mi Alhaji Hakim ẹ̀dá kan nǹkan báyìí ṣẹlẹ̀ sára afẹ́kẹ́ àtẹ́ndì sí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so kí ni mo fẹ́ ṣe nígbà tí mo lọ tí mo gbé nǹkan yẹn fún wọn àwọn tí wọ́n ń tag mi àwọn olólùfẹ́ mi àwọn followers mi àtàwọn olólùfẹ́ Alhaji Taiwo Hassan Ogogo tí wọ́n message mi so bí mo ṣe wá jẹ́ kí wọ́n mọ̀ pé a ti lọ a ti deliver rẹ̀ fún wọn o so ó ti dẹ̀ṣẹ̀ pé n tí ẹni ká ṣe o a ti ṣe o a ti deliver rẹ̀ fún wọn o ó ti dẹ̀ṣẹ̀ mi ò àwọn ọ̀rọ̀ míì tí ó bá jáde nínú fídíò yẹn I'm ready to do apology lórí ẹ̀ bóyá àwọn ọ̀rọ̀ míì tí mo sọ níbẹ̀ tàbí àwọn àsọjù míì tí àwọn ọ̀rọ̀ míì tẹ̀rí ń bẹ̀ gẹ́gẹ́ bí pé àáfà ti sọ̀rọ̀ jù àáfà ti I'm ready to apologize màkà wá gbé fídíò mi lórí pé wọ́n ń wé lórí kan fẹ́ tajà ni títa ní tajà so ṣé ọjà tí bàbá Alhaji Ogogo tà ní irin so ń lọ yẹn Ọlọ́run fi ṣe oore fún mi débi tó dé yìí ni àbí kíni èmi ò ní ṣèyàn tí máa ń fi ẹ̀mí èèyàn tajà o tó bá jẹ́ yẹn ni o tó bá jẹ́ tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ èmi ò sí lára ẹni tó lè fi ẹ̀mí èèyàn tó lè fi tajà ṣùgbọ́n etí tó bá gbọ́ àlọ ọ gbọ́dọ̀ gbọ́ àbọ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí ò lórí social media ni tó máa ń wò wá sọ lórí social media pé nǹkan báyìí o ó ṣe bàbá òun o irú ọ̀rọ̀ ò yá alẹ́ mọ̀ ìgbọ́ ọmọdé tí wọ́n lórí social media gbogbo àwọn èèyàn ti mọ̀ àwọn tó mọ̀ náà ni wọ́n pè wá àwọn tó wá pè wá nígbà tá a lọ tá a dẹ̀dẹ̀ kò tí kò yẹ ká fún àwọn yẹn lábọ̀ pé n tẹ́ pè wá lé lórí o a ti lọ o a ti bọ̀ o a ti ṣe báyìí o a ti ṣe báyìí o àdúrà ló kù o ká má fún wọn lábọ̀ so ìyẹn ti wá di pé wọ́n fi ń tajà lọ́sọ̀ gbogbo ẹni tó ní nọ́mbà mi lọ́wọ́ lórí social media lẹ́nìí wọ́n ṣe wàhálà kan tó rí ni kò sẹ́ni tó lè sọ pé ìsílẹ̀ lòní nọ́mbà because I don't call my number on social media pé o ẹ dákun o ẹ pè wá tó yí nọ́mbà yìí tí ó bá jẹ́ pé bóyá irú nǹkan tó kítíkà tá a ní láti wá ọ̀nà láti dọ́dọ̀ ẹni ẹsẹ̀lẹ̀ so kí wá ní ìgbà tó bá tẹ̀ wá jẹ́ sí pé lẹ́yìn pé a gbé fún ọ gan apẹ nọ́mbà gan àti tajà so kí ni tó wọ́ sínú pé ká pe nọ́mbà fáwọn èèyàn pé irú tó ṣẹlẹ̀ yìí o tá a bá fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ ìyá ẹgbà nọ́mbà wa káṣẹ̀ wá tó bẹ́ẹ̀ ká tó wá tó mùrù èmi ohun tẹ́ntì máa ń pè náà because orí fóònù mi ti kún already wàláì mo fi àlùkùrì á nìbúra last month ni mo wipe off almost 10,000 messages on my phone I had 10,000 messages lórí fóònù mi lórí WhatsApp méjì mo ń lò ẹyọ kan nínú WhatsApp méjì tí mo ń lò I had 1,000 messages last month ni mo wipe ẹ̀ kúrò lórí fóònù. Presently mo tún ṣe ń sọ yìí mo tún ti ní almost 3,000 messages tí mi ti ráyè attend sí tí mi ti ráyè dá lóhùn. Yinka TNT sọ́ra rẹ o má rí bínú Ọlọ́run àlìjàsá omi ń jí ń sílẹ̀ amálì àlìjàsá omi ń jí ń sí ibi Ọlọ́run gbé àwọn adé lẹ́nìí tọ́lọ́ mú wa dé lẹ́nìí èèyàn kankọ́ ni yóò jà wá bọ́ èèyàn kankọ́ ni yóò kọ̀yìn Ọlọ́run sí wa torí pé fún Ọlọ́run ló kọjú sí wa. èèyàn kankan ọ̀wà àríwọ̀ wá so mi ma èròǹgbà rẹ lórí tó ṣe ṣùgbọ́n pẹ̀lú èròǹgbà rẹ yẹn Ọlọ́run máa fi dá ẹ lẹ́jọ́. fídíò tí mo ti ṣe analysis fún àwọn followers mi lánàá pé a ti lọ o a ti dé o àwọn tí wọ́n pè mí Alhaji wa mo ti ń la alẹ́ àti wọ́n pè mí wọ́n láwọn family wọ́n react sórí fídíò yẹn but I promise wọn because mo lọ síbi kan lánàá so ìgboro ni mo wà lánàá mo lọ bì kan lánàá gbàtí máa fídíò ti rẹ̀ mí so ní òru èní mo delete fídíò yẹn because wọ́n ní àwọn family react sí pé wọ́n láwọn like báwọn yẹn ṣe ń sọ there is no problem mo dẹ̀ delete fídíò yẹn kó lórí fóònù mi mo delete fídíò yẹn kó lórí fóònù mi so kí ni ti Yinka TNT mo ti ọjà rẹsipí mi ó ti kúrò lórí Nàìjíríà mo ti gbé lọ China mo ta rẹsipí ní China kò sọ orílẹ̀-èdè kódà àwọn orílẹ̀-èdè mi tó ti ń pè mí tí mo tún lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí
láwọn house ti tiwa my house is an international house house tèmi ti di international because mo mọ tí mo ṣe àwọn tí wọ́n dẹ̀ ń ra house lọ́wọ́ mi the father la ń jẹ́ tó o bá tajà ẹyin kò ní tajà yẹpẹ̀ kó má gbowó òkúta tó o bá ta ń tọ́jà báwọn èèyàn wọ́n á rí fáàrẹ̀ sáwọn èèyàn míì tí mo bá dẹ̀ gbowó lọ́wọ́ àwọn èèyàn tí mo bá gba owó táwọn èèyàn bá sanwó fún mi because èrò pọ̀ àwọn tí mo bá gbowó lọ́wọ́ àwọn èèyàn tí mi ráyè deliver house fún náà bá pè mí kánsẹ̀ ní rìsíìtì mo ń dá owó àwọn èèyàn padà èmi máa ń dá owó àwọn èèyàn padà látọdún tá a ti wà lóṣooṣù mẹ́ta tí ń ta house tó bá jẹ́ pé ajẹ́ fọwọ́ ni tàbí ajẹ́ ẹni tí ó máa ń mú kànmọ́kàn ni ayé ó ti wọ́n á ti gbé ọ̀rọ̀ wá sórí social media ẹlòmíì àsanwó fún táti gbàgbé táti máa gbàgbé ọjọ́ tó lọ bá dẹ̀ kádàrà tí wọ́n bá mẹ́sẹ̀jì wa pé áàtì àwọn nǹkan kan àwọn ò ní ìdí àti yẹn mọ́ àwọn ti rà níbòmíì because ọmọ ń take time kẹ́lòmíì tó kókó tó rí wa bá sọ̀rọ̀ mo mọ iye mẹ́sẹ̀jì sí ń bẹ lórí fóònù mi tó jẹ́ pé mẹ́sẹ̀jì olóṣù mẹ́fà ó ń bẹ lórí fóònù mi mẹ́sẹ̀jì olóṣù mẹ́fà ń bẹ lórí fóònù mi ẹlòmíì ti ń tẹ̀ nọ́mbà mi láti last year ní táàtì ráyè sọ̀rọ̀ so ó ń bẹ nínú ẹlòmíì tó jẹ́ pé wọ́n á ti sanwó fún wa tó jẹ́ pé mẹ́sẹ̀jì tí àwọn mẹ́sẹ̀jì bó ṣe ń wọlé á ti lé mẹ́sẹ̀jì wọn lọ tá a lè ṣẹ̀ máa wá kiri tá a bá ti wá wá táàrí because nọ́mbà èèyàn mélòó la fẹ́ save nọ́mbà èèyàn mélòó la fẹ́ save tá a bá ti wá wá táàrí táwọn ẹ̀dẹ̀ ti pè wá because cost máa ń pọ̀ fún wa. mo ti ń sáyé mi kí n tó ṣẹlẹ̀ challenge sálàyé Ògògó nìyí gbogbo wa humanity ti ń bẹ lára kọ sáyé ṣé o rò pé mo wọlé débi kí n máa mo gbé àgbo láti Òṣogbo mo gbé lọ sẹ́kọ̀ọ́ mo fi time mi I spent my money I create time to deliver the package àwọn tí wọ́n ń fi owó ra àgbo lọ́wọ́ mi lè gbé àgbo lọ fún wọn lé àwọn tí wọ́n ń fi owó tí wọ́n ń fi 500,000 600,000 ra àgbo lọ́wọ́ mi tọ́ọ̀ bá mọ̀ àwọn èèyàn ra àgbo 600,000 lọ́wọ́ wa wọ́n ra àgbo 500,000 lọ́wọ́ wa wọ́n ra àgbo millions of naira lọ́wọ́ wa lágbo oríṣiríṣi jẹ́ pé tá a bá máa calculate ẹ̀ ìmí máa wọ 500 ìmí máa wọ 600 ìmí máa wọ 700 mi ò lọ gbé àgbo fún wọn nílé tí ò bá jẹ́ pé torí ìfẹ́ èèyàn àti ìfẹ́ àti humanity tí ń bẹ lára wa mo fowó ara mi ṣe nǹkan mo package ẹ̀ mo tún wá rẹ epo sọ́kọ̀ mo tún wá gbọ̀dọ̀ èkó mo tún wá lọ gbé fún wọn àwọn tí wọ́n wá táàgì wa tájáwé èèyàn dáadáa tí wọ́n pè wá pé ẹ dákun ẹ bá wa ọ̀nà tẹ́ ní àbá lè gbà ran tẹ́ bá lè gbà contribute sí ẹ̀ẹ́tì Alhaji wa Táíwò Ògògó ẹ dákun gbogbo àwọn tí wọ́n wá táàgì wa yẹn ká máa update wọn ká máa sọ fún wọn. so bí mo ti wá update àwọn èèyàn tí because ọ̀rọ̀ ẹ̀ẹ́tì Alhaji wa Táíwò àti Ògògó kì í ṣe ń tọ́ pamọ́ ó ti dórí social media already so àwọn tí wọ́n wá update wa tí wọ́n sọ fún wa tí wọ́n bá wa sọ̀rọ̀ pé ká ṣe àgbo fún wọn so tá a wá lọ gbé fún wọn a ní láti fáwọn yẹn lábọ̀ mọ́ àbí ṣé wọ́n individual ní kí n máa pe àwọn tí mi mọ̀ tó jẹ́ pé àwọn torí pé àwọn tí wọ́n mọ̀ wá wọ́n pọ̀ ju àwọn tí a mọ̀ lọ àwọn tó jẹ́ pé ìfẹ́ Alhaji wa Táíwò àti Ògògó ni wọ́n ní tí wọ́n fi mẹ́sẹ̀jì wa so ṣáyẹ kọ̀ọ̀kan ní kí wọ́n máa pè wọ́n pé ẹ dákun àjọ lọ I must tell you the fact pé tó fi di ìrọ̀lẹ́ àná mo dẹ̀ tún rí àwọn tí wọ́n ń táàgì mi pé Alhaji ẹ dákun ẹ bá wa attend sí Alhaji Ògògó àti tá a dẹ̀ ti lọ bẹ̀ tó fi di ìrọ̀lẹ́ àná wàláì mo fi àlùkùránì búra tó fi di ìrọ̀lẹ́ àná làwọn èèyàn tó ń pè mí tí wọ́n ń táàgì mi lórí ẹ̀ tí wọ́n pé ẹ dákun afẹ́kẹ́ bá wa attend sí wọn ẹ dákun wọ́n ṣẹ̀ wá ń sọ wọn pé àá ti lọ á ti dìde bá kódà ti ṣe fídíò láàárọ̀ yìí ìyẹn mo sọ fún ọ lánàá bẹ́ẹ̀. so báwo la ṣe fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n táàgì wa báwo la ṣe fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ tí wọ́n tọmọ Nàìjíríà gbélé wa lọ́wọ́ àti jẹ́ àti dìlífà rẹ̀. mo rẹ́dì láti make apology nínú fídíò yẹn tó bá ní àwọn ọ̀rọ̀ kan tí mo sọ tó bí gbogbo family inú ẹ dákun ẹ má bínú gbogbo family Ògògó tó bá ní àwọn ọ̀rọ̀ tí mo sọ tó nígbà tí mo update àwọn èèyàn lórí ìgbà tí mo ṣe fídíò yẹn mo bẹ̀ gbogbo ẹ̀yin family Ògògó ẹ̀yin Ògògó family mo bẹ̀ yín ẹ má bínú tó bá jẹ́ pé ó láwọn ọ̀rọ̀ kan tí mo sọ tẹ́ ẹ̀ like tó bí nínú lórí ìgbà tí mo ṣe update but I have to update people lórí recipe tí mo gbé wá fún yín kódà ààyè tí ọ̀gbà mi ni èmi ò ní èrí yìí lọ gbé recipe fún yàn kí n má ṣe fídíò ìgbà tí mo bá mu níbẹ̀ torí pé ayé gbẹgẹ́ kò sáyé ó yẹ kí n gbé recipe yẹn ó yẹ kí n send ẹ̀ ni ó yẹ kí n send ẹ̀ mo fẹ́ send ẹ̀ tẹ́lẹ̀ ni àwọn kan ló pè mí náà nínú àwọn fáǹsì wa àtàwọn èèyàn tọkọtọkọ náà ni wọ́n pè mí pé Alhaji ẹ má send kìnìyàn torí èmi gan there is no time for me mi ń ráyè ní tí mo ṣe pọ̀ you can fi time lẹ́ẹ̀kí n lọ sẹ́kọ̀ọ́ book up aago 11 to 12 ni mo tó wọlé lálẹ́ ẹjọ́ yẹn to 12 nínú ọmọ tá a jọ lọ mi mà bí o ti jẹ àárọ̀
wọ́n dáná oúnjẹ lọ́wọ́ ni mo ní mú lọ́wọ́ ní à ń lo Èkó ìgbà tá ń bọ̀ láago ní after 7 tá a fẹ́ gbéra lẹ́kọ̀ọ́ ni mo tó ń bi léèrè pé ṣé wọ́n tiẹ̀ ti jẹun nígbà tí mo lójú ẹ̀ bó ṣe dọ̀ ó lóun ò tí jẹun mo á ẹsẹ̀ fún lówó pé tá a bá ti wà ní hold up ọ̀yà ara bread àfẹnu kan anything ẹni tó ti jẹun láàárọ̀ kò tó kù lẹ́hùn oúnjẹ tí ń bẹ nínú anybody la gbé lọ la gbé bọ̀ ẹni tí ò tí jẹun kò jẹun tá a fi dé Ìbàdàn àtúnṣe ìyẹn la wá ṣe ṣe bá ṣe nítorí èèyàn ni tó bá jẹ́ pé torí èèyàn ni mi ní go extend mi ní ṣe tó bá yẹn tó bá jẹ́ pé torí titi àwọn èèyàn ni mi ò ní ṣe tó bá yẹn because mi ò kí nira mi lára Ọlọ́run ti ṣoore fún mi ṣé nígbà tí mo débẹ̀ wọ́n sọ fún ẹ pé mo béèrè lọ́wọ́ wọn nígbà tí mo débẹ̀ tí wọ́n sọ fún ẹ pé mo ní ká fún mi lówó tí màá fi dìbò sọ́kọ̀ rí Ọlọ́run ti níwọ̀nba mi ò kí ń solówó ṣùgbọ́n ìwọ̀nba tó lọ́n ṣe fún mi alihamudulilayi mi ń yó ebi ò dẹ̀ pa mí ìwọ̀nba tó lọ́n ṣe fún mi alihamudulilayi mi ìsolówó tọ́lá àwọn kan náà nà ń fún wa nínú táàsì táwọn àwọn rìfárà táwọn èèyàn ń rìfá wa lórí àǹsí wa so Ọlọ́run pèsè fún wa láti bẹ̀ Ọlọ́run lọ́ba tí máa ní àrọ̀zákù tí máa pèsè fún yàn mi kí n solówó ṣùgbọ́n alihamudulilayi so kí ni máa ṣe jù báyìí lọ mo dé mo ní láti update àwọn èèyàn because gbogbo àwọn tí wọ́n pè wá kọ́ la lè máa pè padà lẹ́yìn kọ̀ọ̀kan pé a ti lọ o ẹ̀dá kan a ti lọ o so kí n ṣe fídíò kí n jẹ́ kán mọ̀ pé iṣẹ́ tí wọ́n gbé fún wa àti ṣe àti deliver rẹ̀ so kí wá ní títí ẹ gbẹ̀ràn mi dọ́lẹ́rù tẹ́ ẹ bá ti já tí followers tẹ́ ẹ bá ti ráwọn èèyàn tẹ́ ẹ bá ti rí views lórí page yín mọ́ àwọn ọ̀rọ̀ tí ò kàn ẹ́ àwọn ọ̀rọ̀ tí ò kàn yín lẹ́ẹ̀ máa dá sí ọ̀rọ̀ tí ò kàn yín lẹ́ẹ̀ máa dá sí so ìkìlọ̀ lélẹ́yìí wọ́n ní lélẹ́yìí èmi ò mi ń publicize ara mi ń lọ sórí rédíò rí láti publicize àgbo mi mi ń lọ sórí tẹlifíṣàn rí láti publicize àgbo mi the only thing tí mo máa ń ṣe ni pé màá drop recipe ké àwọn nǹkan yìí o ẹ ṣe báyìí o ẹ máa lò ó and I don't release my number ẹni àwọn tó mọ̀ mí gbogbo ẹni tó ní nọ́mbà mi lọ́wọ́ wọn ṣe wàhálà wa ni wọ́n wá ní I don't release my number èmi ò kí n fi nọ́mbà mi lẹ̀ lórí page mi ẹ lọ wo gbogbo topic mi ẹ lọ wo orí page mi ò kí n fi nọ́mbà mi lẹ̀ not until when critical condition occur. Until when it is necessary to release my number. Tí n bá rí pé ó necessary láti release number mi fún àwọn èèyàn láti lè contact mi sílẹ̀ láì ní dààmú. Ìgbà yẹn ni mo tó máa fi number sílẹ̀. Mo fi number mi lẹ̀ nígbà tí don recharge tó ní kidney issue. Then mo fi number mi lẹ̀ fi káwọn èèyàn pè mí pé mo fẹ́ lọ gbé recipe wá fún don recharge. So true number tí mo fi sílẹ̀ yẹn làwọn èèyàn fi reach out sí mi tó àwọn èèyàn mọ number mi. Èmi ò sẹ́ńtì máa wà sórí tí máa polówó àgbo lórí social media àjọwà tí ó wà parí tó wà ní ẹ̀dá kan tó wọ́n tó bá fẹ́ rí mi ọ́fíìsì wa ń bẹ níbi báyìí pé nọ́mbà mi ń ṣe rí ṣùgbọ́n ilé ìtọ́sẹ̀lẹ̀ yìí it is a great lesson for every one of us so the lesson ló jẹ́ fún oníkálukú wa mo dẹ̀ wò pé kí ni tí mo lè ṣe gbogbo èèyàn ló máa gbo cancer ni ṣé gbogbo èèyàn ló mọ àgbo hepatitis ni ṣé gbogbo èèyàn ló mọ àgbo diabetes ni jẹ́ kí n fi nọ́mbà mi sílẹ̀ should in case torí pé ẹni tó kàn ló mọ̀ ẹni tí ò tí kàn bóò ni ò ṣe ní kàn mo dẹ̀ fi nọ́mbà mi sílẹ̀ so ṣé wọ́n sọ fún ẹ pé mo mọ́ sọ torí pé mo fi nọ́mbà mi sílẹ̀ ẹni ọba ní nọ́mbà mi wàláhì ọlọ́kì ni ẹni ọba ní nọ́mbà mi lọ́kì ni tó ọba mọ iye mẹ́sẹ́jì sí mi lórí fóònù mi kó tó di pé ilé ìṣẹ̀lẹ̀ mi rò pé onírú ẹ̀ rí láti jọ́ tó ti dáyé more than 10,000 messages mo delete ẹni more than 1,000 àwọn tí wọ́n lè testify sí tí wọ́n lè jẹ́rìí sí tí wọ́n máa ń rí wọ́n mọ̀ táwọn èèyàn bá ń bínú tí wọ́n ń bínú pé àbá message yẹn reply message abẹ nínú àwọn tí ó so màá wá sí WhatsApp mi màá wá fi message hàn wọ́n pé ìwọ náà wo message lẹ́yìn ìgbà tí mo delete message 10,000 messages ẹ wo mo delete 10,000 messages last week ni o maybe last week last month ẹ wo messages another messages almost 3,000 messages almost WhatsApp méjì ni mo ń lò ìkan nínú WhatsApp méjèèjì yẹn òǹlẹ̀lẹ̀ yìí òǹlẹ̀lẹ̀ ṣe àjírí almost 3,000 messages tí n bá ka messages n bá ka títí mi lè wo 50 tí ilẹ̀ ọ́fíìsù because àwọn tẹ́ ń reply
àwọn náà máa reply padà ṣé mo wá lè attend sí èèyàn 50 mi ò lè attend sí èèyàn 50 tí lè òfìsú ni wà láwọn bá ká. I voluntarily make move voluntarily tó bá jẹ́ pé n tá jẹ ni mi ń wá owó kiri mọ́. I must tell you the fact, owó ni ń wá mi kiri, owó ni ń wá mi kiri. mo dúpẹ́ fọ́lọ́run lórí gbígbàdúrà àwọn òbí tán bí mi lórí mi, torí kìí ṣe sí ọwọ́ mi. Gbígbàdúrà àwọn òbí mi lórí mi ni, torí pé n tí bàbá àti ìyá èèyàn bá ṣe ẹ̀san máa ké lórí ọmọ. Gbogbo ọmọ tí ń dààmú lẹ́nìí kọ́ ìṣòro ló jèso, àwọn òbí ẹlòmíì ló jèso lórí fi ń ta ọmọ mi. Gbogbo ọmọ tí ń dààmú kiri lẹ́nìí tí ń wá owó kiri bí ṣe ń wá owó kiri lówó ń sá fún, òun kọ́ ló jèso. Wọ́n máa ń dúpẹ́, wọ́n máa ń dá ọpẹ́ yẹn padà sọ́dọ̀ àwọn tán bí mi pé ẹni rere, mo dúpẹ́ pé mo rí ẹni rere bí mi, ẹni rere ni bàbá tó bí mi, ẹni rere ni ìyá tó bí mi, torí wọn kì í bá ti èèyàn jẹ́. Tọ́lọ́ bá wá ń kó ẹ̀san rẹ̀ fún wa, tá a dààmú, tá a wá owó kiri tó fi ń wá wa kiri. So kí là ní dúpẹ́ fún? Èmi ò fi Alhaji Ogogo, mi ò fi wọ́n wá followers, mi ò dẹ̀ fi wọ́n wá owó, mi ò fi wọ́n wá customers. Àwọn tí rìfárà là ń jẹ́, àwọn tí ń ra house wa, wọ́n ń rìfá wa sí ọ̀dọ̀ àwọn èèyàn. Àti tójú mọ́ ọ̀bà mọ́ làwọn èèyàn ní rìfá náà ní àwọn tí wọ́n ń lo sẹ́ wa. Sí àwọn tí wọ́n ti tara wa rí ìgbàlà, àwọn tí wọ́n ti tara wa rí ìwòsàn. Sáwọn yẹn lè máa sọ pé ká má rìfá wa mọ́ ni, àbí báwo ló ti fẹ́ ṣe? Oore Ọlọ́run kò ṣe dá dúró. Oore Ọlọ́run kò ṣe dá dúró. Èèyàn kan ò lè block oore Ọlọ́run. Kulillahumma malikal mulki tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tuzillu man tasha bi yadikal khayr innaka ala kulli shay'in qadir. Bi yadikal khayr innaka ala kulli shay'in qadir. Gbogbo tí ń jẹ́ oore ọwọ́ Ọlọ́run ló wà náà. Yinka TNT ṣọ́ra rẹ o, ṣọ́ra rẹ, má jẹ́ kí n bínú o, tí n bá bínú síyàn yìí máa parẹ́ ni o, má jẹ́ n bínú o. Mo mọ tí ń gbénú mi o, mo mọ tí ń gbára mi, mi ò kí ń bá yàn jà, mi ì dẹ́ dá síyàn jẹ́jẹ́ ni mo lè wà controversial, mo máa wà controversial lórí òdodo ni o, lórí òdodo. Mi ò kí ń tí ń bá jẹ̀bi èèyàn, mo máa apologize, máa bẹ̀bẹ̀ tí ń bá rí pé mo jẹ̀bi ẹ, tó bá allegation kàn mí tí mo rí pé mo jẹ̀bi ẹ, máa bẹ́ẹ̀ kọ́ ọmọ bínú ni. Torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ fún àwọn Ogogo families, tó bá jẹ́ pé explanation tí mo ṣe fún àwọn fans mi lánàá, tá a bá rí àwọn ọ̀rọ̀ tó bí wọn nínú níbẹ̀, kí wọ́n má bínú, kí wọ́n fi mí yá Ọlọ́run, kan fi mí yá Muhammad. Ọlọ́run bá wọ́n bá wa fún bàbá ní àlàáfíà tó péye pẹ̀lú ògo Ọlọ́run ní sí wọn lẹ́lẹ́mì kúkúrú, wọn ní kájú kú o. Ọlọ́run sì bá wa dúró ti gbogbo family náà. Àwọn Ogogo family tán bá rí inú tí mo sọ nínú àwọn explanation mi lánàá, àwọn messages mi kan wọlé, kọ́ wọlé messages wọlé, kọ́ ọlọ́lọ́mọ yẹ kọ́ ọ̀tọ̀ ti wọlé lẹ́nìí messages bí kọ́ ti wọlé messages wọlé. Àtàlẹ́ àná mo ti pa fóònù mi, mo ẹsẹ̀ ọ̀rẹ́ ní ìsinmi nígbà mo fẹ́ send message sí Alhaji Àjàtì pé tí wọ́n sọ yẹn o pé kí n delete o, mo ti delete ẹ̀. So fídíò tí mo ṣe lánàá tí wọ́n sọ tó wọ́n ní mo ti wà deleted already. So àwọn explanation tí mo fi kó àwọn èèyàn ní ìkan ìwòsàn ara meaning tó ti wọ millions pọ̀ lórí fóònù mi táwọn èèyàn dẹ̀ ń lò tó ń ṣiṣẹ́ fún wọn. Èmi ò kí ń ṣe recipe kí wọ́n sọ pé ẹ jẹ́ kí n bá yín ṣe, máa ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn lórí page mi ni pé ẹ lọ ṣe fúnra yín, má wà sọ́dọ̀ mi, má jẹ́ bẹ́ẹ̀ ṣe, ìwọ náà lọ ṣe fúnra rẹ, bí mo ṣe máa ń sọ fún àwọn èèyàn lórí page mi nìyẹn. Ìyẹn tó dẹ̀ jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ ni pé owó tèmi gan kún, kò sáyè mọ́. Ẹni tí n bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí mo bá ní mo fẹ́ gbaṣẹ́, wàláhì mo hànú ẹ̀ ni. Téèyàn bá pè mí lórí pé Alhaji adé nìkan báyìí tí mo bá gbà á mo hànú ẹ̀ ni. Tí mi bá dẹ̀ parí nǹkan bíi méjì mẹ́ta ni mo dẹ̀ máa ń gbà, tí mi bá parí ẹ̀ mi ò kí àtẹ́ǹtì sí àwọn customer tó kù. Reason nìyẹn tí message ti máa ń pọ̀ lórí fóònù mi. Tí mi bá parí iṣẹ́ kan mi ní ṣe mí, torí pé tí n bá ti lè lọ gba owó tó pọ̀ jọ, mo lè má lágbára àti deliver message àti deliver package. So Ọlọ́run má dẹ̀ bà wá lórúkọ jẹ́. Èmi náà ń protect àwọn orúkọ mi one way or the other because my dignity is very very important, my name is very very important. Orúkọ bàbá mi ò bàjẹ́, orúkọ tí bàbá mi lò tí ò bàjẹ́, tí màmá mi lò tí ò bàjẹ́. Why ìtẹ́wọ́ jẹ́ pé mi orúkọ orí mi ẹ̀jọ̀ bàjẹ́ just because of fools, just because of money. So ẹ bá mi wọnú Yinka TNT o, tó bá jẹ́ pé family lọ́rùn ẹ ṣe fídíò kó jẹ́ kí n mọ̀ pé family lọ́rùn ẹ, tí kì í bá wá ṣe family lọ́rùn ẹ tó jẹ́ pé dáṣẹ́ rẹ jẹ́ ọ̀yájú o mi ò kí n sẹ́ńtẹ́ ìfà ń kọlu o, òǹyájú o, tá a bá kà sí ń pàdé lórí social media àwọn abọ́nikálukú ṣe wéètì tó òǹyájú o, mi ò sẹ́ńtẹ́ ìfà ń kọlu o because mi ò kí ń kọlu yẹn o.
ìjọ tó ti ń ṣe prógráàmù ẹ tó máa ń ṣe mi ò ta sí ẹrí mi ò kọlu ẹrí olórí péjì ẹ o òun yájú o ìgbà tó bá jẹ́ pé àwọn fámìlì ló rìn ẹ ṣe fídíò lórí ẹ kí n mọ̀ báwọn fámìlì ló rìn ẹ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.